ẹ̀yin ọba yẹ jẹ́ ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ dúró ní dúró pé ìran Yorùbá ò ní nísinmi that you still believe in one Nigeria and the majority of you know that one Nigeria cannot, oh my God, one Nigeria kò lè mú tó dára wá. One Nigeria cannot give the Yoruba peace of mind. The majority of you know. But nítorí pé ìmọ̀ wọn tara ẹni nìkan. Nítorí pé ẹ fẹ́ ara yín ju ìran yín. Ntẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ lẹ fẹ́ràn. Ẹ rántí ọjọ́ ọ̀la pé ọjọ́ kan ń bọ̀. Ọjọ́ kan ń bọ̀ lólúwa. Tí àtúnṣe ò ní ṣe mọ́. Gbogbo wa máa blame ara wa kó má bàa dé bẹ́ẹ̀. Kọ́mọ yẹ wa má bàa ti wo ọjà. À ń sọ látijọ́ pé Nigeria did not belong to the Yoruba race. Nigeria is not our place. God has already given us a golden land. Ohun gbogbo tó jẹ́ àmúyẹ. Ohun gbogbo tó jẹ́ àmúyẹ. C-Joy, F, you are welcome. AF, you are welcome. Ohun gbogbo tó jẹ́ àmúyẹ. Tó yẹ kí orílẹ̀-èdè máa ní lọ́ba àmì Òdùmarè ti yọ̀ǹda fún ìran Yorùbá. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá tí Ọlọ́run ọba mi jogún ìmọ̀ àti òye fún, that you refuse to use that ọgbọ́n ìmọ̀ àti òye fún ìdàgbàsókè ìran Yorùbá, that you refuse to use that ọgbọ́n ìmọ̀ àti òye fún ìmúlágbára ọmọ Yorùbá, but you use that ọgbọ́n ìmọ̀ àti òye to destroy the Yorùbás. Lọ́ba níjòyè àtẹ̀yìn wọ́n Nàìjíríà. Gbogbo presidency Yorùbá ló kàn tẹ́ ń pariwo àwọn ọmọ Fulani ti sọ wípé tí Tinubu kí bàbá wa Tinubu gan kó má rọ kàn sí 2027. Well, after that 27, the Yoruba will never become a president in Nigeria again. Àwọn tó ní nǹkan ló ń sọ̀rọ̀ lọ́wọ́. Àwọn tó ní nǹkan, the owner of Nigeria, àwọn ló ń sọ̀rọ̀ lọ́wọ́. Cross blogger, you are welcome. Àwọn tó ní Nigeria ti láhùn. Kí ni Tinubu ṣe tó ti yọrí going to 2 years? They say that they will not allow you to do it. And they still stand on it. Ara wo ni Tinubu ti dá tí Buhari ò dá nígbà tó wà ńbẹ̀. Gbogbo àwọn tó ní Nàìjíríà lónìí tán dárúkọ tán jáde. Ìgbà tí Buhari ń pọn ọmọ Yorùbá bí ẹni pẹran. They did not condemn the Buharis. It is because the Nigeria belong to them. They see Yoruba as a threat. But àwọn bàbá wa akúmọ̀mọ̀jú dídì. Àwọn bàbá wa oníjẹkújẹ. The idea, the knowledge, the understanding that God gives to them, that they're supposed to use to develop the Yoruba race. To develop the Yoruba race. They are using to develop Nigeria. Àwọn tó ní Nigeria ti sọ pé the Nigeria did not belong to us. Nigeria did not belong. We are not a Nigeria. We are not a Nigeria. Ẹni no. Ẹni àìmọ̀kànmọ̀kàn ló ń dà wá láàmú. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹni no. Ẹni nítorí pé orí wa ò pé ni. You say no. It is because we are locals. Àwọn tó ní Nigeria ti wá sọ̀rọ̀ síta ń sìn. Pé ẹ gbọ́ gbogbo ohun tí Tinubu ń ṣe kò bá wọn lára mú. Nigeria belong to them. They fought Tinubu to do their own will. But Tinubu refused to do their own will. And they will punish Tinubu for that. Àwọn lọ́tọ̀ bẹ́ẹ̀ kìí ṣe mi o. They will punish Tinubu for that. And after that, Yoruba man will never become a president again. Wọ́n ní Tinubu, Yoruba man. Mo máa kọrin yẹn dáadáa pé ìkáwọ́ ò lásọ̀ tẹ́nítẹ́ní. Tí n bá lórí ọ̀fẹ́ fídíò méjì ni màá gbé wá fún yín. Ìkan sọ̀rọ̀ wípé if you know that Yoruba is our problem,
If you know that the Igbo is our problem, allow them to go and have their own Biafra Republic and have their own Oduduwa Republic. But àwọn bàbá wa, we know. Yóò bá dẹ̀ máa ń pòwò yẹ pé tó ní ilé bá ti ń fi àparí iṣu wọn àlejò ilé tó lọ ní bàbá Tinubu Jagaba. What do you want the Yoruba to say about you? Nígbà tẹ́ ìwà láyé àti ìgbà tẹ́ bá lọ tán. Ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá tẹ́ ti pé ọmọ ọgọ́rùn-ún down that you are still believing in Nigeria. And the lórí ọ̀fẹ́ láti rí gbogbo ohun tó ṣẹlẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pé ohun tó ṣẹlẹ̀ yìí kò normal. Kì í ṣe orú Yorùbá ló yẹ kó wà nínú situation tá a wà yìí. Kì í ṣe orú Yorùbá ló yẹ kó jẹ́ pé kó jí láàárọ̀ àti lọ sóko kó di wàhálà. Ní ìjẹta, the Fulanis, they kidnap people àti Omo. Ìgbà tá máa débẹ̀ wọ́n ti lọ wọ́n tún ṣe tó the send wọ́n bú aṣọ wọn lẹ̀. Àwọn tó wà ńbẹ̀ wọ́n ná aṣọ àwọn ni wọ́n wá ra kọ́lọ́jà lọ́dẹ̀ rí àwọn èèyàn náà kí wọ́n mọ́lẹ̀. Ẹni bá dẹ̀ mọ bíbẹ̀ dáadáa tó bá ti kú ní Omo ó jáde sí Kogi nìyẹn. They are the owner of the land, the country. What can save the Yorubas? Òun náà ni wípé ká ní orílẹ̀-èdè wa. Tí a bá wà ní orílẹ̀-èdè títí wa. Fulani ò lè máa ṣe mọ́nyẹ̀mọ́nyẹ̀ lọ́dọ̀ wa mí báyìí. Tá a bá ní orílẹ̀-èdè títí wa, ọkàn wa máa balẹ̀. Ṣé bẹ́ẹ̀ fẹ́ kówó jẹ ní? Tá a bá tẹ̀ lórílẹ̀-èdè wa ẹ̀ wọ́n máa kó jẹ. Èwo ni kí Fulani máa kó ọrọ̀ ajé wa kó máa kó lọ sọ́dọ̀ wọn lọ́hùn kó tó máa halẹ̀ mọ́ wa. Ìyẹn ni ṣé gómìnà Bọ́bá Ushi ni àbí ó ní Tinubu is joking for the tax reform. He want to use to destroy the North. We will not allow that to happen. Shame on you, all the Yoruba leaders. Shame on you. When the Buhari tó ń pa ọmọ Yorùbá lọ́tún tó ń pa ọmọ Yorùbá lósì, we did not see any governor tó lè sọ̀rọ̀ nínú yín. Torí wípé ẹ̀yin gan mọ̀ wípé the Yorùbá, we are not the owner of Nigeria. Àwọn tó ní Nigeria nìyẹn. Bọ́lá Ahmed ń sọ̀rọ̀ lọ́wọ́. Gómìnà kan sọ wípé kó shut up. But no, you can't do it. Ó gbé state police lọ́bẹ̀ wọ́n ní láyé kò ní happen. Pé kò lè wọ́ọ̀kì. Kí ni tí Tinubu ti ṣe tó support? It is because they are the owner. Anything that did not favor them, they will never support it. Ìyá mi, ẹ kú ìrìn màámi, ọmọ máa ṣe fún ẹ̀yin náà jẹ láṣẹ Olódùmarè. A ṣe fún yín jẹ, ẹ̀yin yín ojú ayé yín ò ní bàjẹ́. A young man. Mama me kan pè mí lẹ́ni bàbá Ekiti ẹjọ́ rárá sọ̀rọ̀ àwọn ìjọba tó mú ìyẹn o. Nothing will happen to this one. Ẹ kúkú wá pa gbogbo ilẹ̀ Yorùbá. Bó jẹ́ bọ́ǹbù ni, ẹ bọ́ǹbù ilẹ̀ Yorùbá, yes. Before kẹ́ tó bọ́ǹbù ẹ hand over lọ́wọ́ àwọn Yorùbá. Lọ́wọ́ àwọn Fulani. It will be on record. It will be on record. All the leaders in Fulani land, they are fighting for their own children. So they can be able to take over our land. Ẹ̀yin dẹ̀ tó support wọn. Òjó Olúwaṣọlá Ebenezer brother mi. Yóò dára fún yín. Èrè lóbìnrin jẹ lọ́jà lábọ̀ ọjà ó kéré oko délé. Gbogbo yín lẹ ti rí fídíò ọ̀hún. Ẹ̀yin àgbààgbà Yorùbá akúmọ̀mọ́jú dídì. Ẹ̀yin àgbààgbà Yorùbá tẹ́ ní làákàyè tí làákàyè yín dorí kodò mọ́ yín lọ́wọ́. Tẹ́ sọ̀rọ̀ yín di ẹrú Fulani. Tẹ́ sọ̀rọ̀ yín di bọ̀ẹ́bọ̀ẹ́ Fulani. Tí Fulani wá bẹ̀rẹ̀ sí ń ru ọpọlọ yín bó ṣe wù wọ́n. Wọ́n sọ ní sọ wípé the decision of Nigeria táwọn ò bá ti fọwọ́ sí kò lè wá sí ìmúṣẹ kò lè happen. Ẹ̀dẹ̀ ń gbọ́. Ṣùgbọ́n torí brand envelope majority of the tí Fulani bá ti dúró kúrò ńbẹ̀ Yorùbá ló ń bọ̀ ńbẹ̀ wọ́n ti wá sọ ń sì pé kò kàn yín mọ́ pé ń tán ṣe fún àwọn Igbo pé bí ká máa pín president yẹn ní 20,000
Igbo the president in Nigeria ma wọ́n ló ti kàn yín náà ńsìn. So they want to turn themselves to a live president. Ojú yín wá já. Ẹ̀yin àgbà kan àgbà garawa tẹ́ ń dojú ti Yorùbá tí kì í dé ṣe pé kíní yóò sí lọ́pọlọ yín ó wà lọ́pọlọ yín ẹni memory tó dáa ẹ mọ̀ pé káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run jogún nǹkan tó dáa lọ́pọlọ ní ìmọ̀ ní òye ní ilẹ̀ tó dára ní ṣùgbọ́n lójijì lẹ sọra yín dẹrú Fúlàní. It is because you want to become a president. You want to become a Senate president. I want to become a rep. I want to become a senator. Àwọn tó ní ti sọ pé kò sí tó jọ mọ́ máa sí. Ó pè wá lórúkọ tó kúrò procade. We are chameleon. Ẹ̀yin lẹ dẹ̀fà. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ òtítọ́. Tẹ́ ẹ jẹ́ kó títọ́ sọ yín di òmìnira. Or let me say that you know the truth. You did not allow the truth to let the Yoruba have their own freedom. Ẹ mọ̀ òtítọ́ yẹ. Ṣùgbọ́n nítorí pé àríjẹnímọ̀ dàrú náà lẹ́yìn náà. Wọ́n ní a máa sọ̀rọ̀ sí yín àní. Ṣùgbọ́n tá a bá dákẹ́ ẹ̀ bá nǹkan tó dáa jẹ́ mọ́ ìran Yorùbá lọ́wọ́. Oko ẹrú la wà. Ìran Yorùbá ti ń lọ sí oko ìparun. Kẹ́ tó handover wa lé àwọn tí ó pa wá run. À pariwo yín síta. Pé nígbà tẹ́yin ń ṣe ọ̀dọ́. Àwọn bàbá ìgbàanì. They use everything to protect you. They use everything to guide you. They use everything to feed you. So you can be able to become a somebody in this life. Now, ẹ wá di somebody tán. Àwa tá wá dìde lẹ́yìn yín. Oh, kòbókò alátalẹ̀ yọ. Ẹ wá ń lé wa sẹ́nu ikú. Ikú gbé wa hánu. Ẹ ṣe bí pé ẹ rí. And majority of you know that these Fulani people, they are killers. And we have opportunity. God give you opportunity to deliver the Yorubas. Nítorí ìjẹkújẹ yẹn nínú. Ẹ gbọ́rọ̀ lẹ́nu. Oh, ẹni tó jáde síta tó ń sọ̀rọ̀ yìí. He have the backup of their leaders. Èèrà kan ò lè rìn. He have the backup of their leaders. Mo máa ń sọ dáadáa gbogbo pípa tí Fúlàní ń pa nínú ilẹ̀ Yorùbá nígbà yé Buhari. Leader àwọn gbogbo mélòó ló jáde síta kó condemn it. They will never condemn it because iṣẹ́ táwọn ará ọmọ yẹn náà ń jẹ́ ìròmí wọn tó ń jó lórí omi onílù ẹ̀ ń bẹ nísàlẹ̀. Tọ́mọ Yorùbá kan bá wá jáde àwọn gómìnà yẹn ló máa sọ pé ẹ lọ mú ẹ̀rí Ṣèyí Mákindé ni. Ṣá lóhun ò mọ̀ pé fẹ́ lọ bá ilé Sunday Igboho jẹ́ ni. He want to be relevant in the caucus of the Fulanis. He want to be relevant. Tó bá tẹ̀ já tí presidency bá lọ sọ́dọ̀ àwọn Fulani lókè lọ́hùn ní tá bá wò sàlẹ̀ bíbẹ̀ pé ẹni tó yẹ kó fi jẹ fáìs bí á lè wo òun ẹ̀ ń torí ipò ẹ̀ ń gbé àwọn ọmọ Yorùbá sínú ìdè ẹ̀ ń torí ipò ẹ̀ ń gbé àwọn ọmọ Yorùbá sí ẹnu ikú ẹ̀ ń torí ipò ẹ̀ ń yan àwọn ọmọ Yorùbá bí ìgbà tẹ́nìyàn bá yan ẹran lọ́jà ẹ wá ní kọ́ Ọlọ́run má bí yín Ọlọ́run má bí yín Ọlọ́run má bí yín mo ti sọ fún yín tipẹ́tipẹ́ ipò àdánwò ni ó depend bẹ́nìyàn bá ṣe lo ipò tó wà ló máa jẹ́ bóyá ipò yẹn máa jẹ́ àṣeyọrí fún ni àbí ipò yẹn á jẹ́ ìyọnu fún lọ́jọ́ iwájú èyí tẹ́ ń ṣe ìyọnu ló jẹ́ fún yín because we cannot proud that we have you as a leaders any one of you that you know the truth and you refuse to say it ẹ gbọ́rọ̀ tọmọ yín sọ lẹ́nu sẹ́ẹ̀. This is a direct message to people from Southwest. Ṣé ń gbọ́? They have been calling us Northerns all sort of fouling names, that we are parasites, that we are useless, that they are going to teach us a lesson 2027, that even if Tinubu excelled to become the next president of Nigeria, that they are going to bring somebody from South, not the North. Maybe they have baby mentality. They don't know the North. They don't know our history. One state in northern Nigeria is equivalent to the whole of Southwest.
My lecturer once told me something. My Calabar lecturer once told me something. He said, never, ever in your life trust a Yoruba land. He said, if a Yoruba man shake your hand, he mean maybe or no. While in your heart, he mean yes. While in his heart, he mean no. Say, if a Yoruba man nod his head, he mean no. They are hypocrite in nature. He say, never ever trust a Yoruba man. Our northern brothers, they make a great mistake. Me personally, I do not vote for Tinubu because I always láti gbọ́ program yẹn láti gbọ́. They behave like chameleons. Ṣé ń gbọ́. And once they hijack power, their true color prevail. Ṣé ń gbọ́. And we have seen what Tinubu is doing, what Tinubu is trying to do. Ìgbà tí Buhari ń pa ọmọ Yorùbá wọ́n jáde síta o. Tẹ́ bá wo backup ẹ̀ rí governor Borno, ṣé Borno ni àbí Bauchi was at the back. But tó bá jẹ́ àwọn títí wá ní àwọn gẹ́gẹ́gẹ́ ló máa sọ pọ́lọ́pàá lọ mú ẹni tó sọ̀rọ̀ kò sí kankan tó máa jẹ jáde ẹ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ sí Yorùbá ni. If you are a chameleon, we agree, allow us to go. We don't want Nigeria anymore. Kì í dẹ̀ ń ṣẹjọ́ wọn, kì í ṣẹjọ́ wọn o, kì í ṣẹjọ́ ìgbìrà tó jẹun tán níbi tó jẹun tó forún lé o, tó ń falálá o. Ẹni tó fẹ́ gùsí tó fi sanná mọ̀ ni o, tó ro àmàlà tó gbóná fẹ́lẹ́fẹ́lẹ́ tó gbé fún òun ló fà o. Kì í ṣẹjọ́ eléyìí, ẹjọ́ àwọn olórí wa ni. Whatever insult that Fulani pass to us, kì í ṣẹjọ́ wọn. Ẹjọ́ àwọn tó jẹ́ leader wa ni, àwọn akúmọ̀ mojú dídì, àwọn ìkà àgbà. Ohun tó yẹ kán rán wọn rán. Ohun tó yẹ kán rán wọn rán. When the Gumi parade himself as a nobody can untouched man during the Buhari regime, Gumi ò ṣe eré bó ṣe wù. Gumi was the agbódegbà intermediary between Boko Haram and the government. Òun ló máa gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì tó máa lọ kó fún àwọn Boko Haram. Àwọn eléyìí ò sọ̀rọ̀ ń gbà yẹn lọ because bó ṣe ń pa ìran Yorùbá ó tẹ́ wọn lọ́rùn. Ẹgbọ́n tó sọ ni ó ní state kan ní nọ́ọ̀tì ó kó gbogbo ilẹ̀ Yorùbá já ó ju gbogbo ilẹ̀ Yorùbá lọ kí lẹ́yìn àgbà ilẹ̀ Yorùbá ń dúró dè gbogbo ẹ̀ náà àwa nígbàgbọ́ pé ẹ rí gbogbo eléyìí all this insult you see it gbogbo insult táwọn eléyìí ń pàṣẹ sí wa yìí you see it ṣùgbọ́n ohun tẹ́ máa jẹ òjẹ́ kẹ́ ẹ gbọ́n ẹ torí pé fẹ́ jẹ màálù ẹ ti ń pe màálù ní bọ̀dá ẹ̀yin náà ti torí oúnjẹ ti sọjọ́ ìbí yín nù ẹ ti torí oúnjẹ ẹ ti sọ tó dára dànù ọ̀dádádẹ̀ níyín ń tẹ̀ ń dálẹ̀ ọrùn ọmọ Yorùbá lẹ̀ ń dá sí torí pé bí ọjọ́ ọ̀la Yorùbá ṣe máa rí kò kàn yín ẹ̀yin oníwọ̀n Nàìjíríà that is say that Nàìjíríà yìí orílẹ̀-èdè wa ni it belong to us it belong to every one of us òun lẹ ti ń gbọ́ lẹ́nu àwọn tó ní lẹ ti ń gbọ́ lẹ́nu àwọn tó jẹ́ pé àwọn làwọn ní Nàìjíríà tá a dẹ̀ ń sọ fún yín láti jẹ́ pé Nigeria did not belong to us. Ìyá mi Adéjọkẹ́ Adédàpọ̀ ẹ má wọ́ọ̀rì kò sí ní tó máa ṣẹlẹ̀ ẹ má wọ́ọ̀rì wọ́n á lè pa gbogbo wa tán ìkà ni wọ́n ìkà èyí tó yẹ káwọn gómìnà wa kán mú gbọ́ wọn ní mú gbọ́ to defend the Yoruba race to secure the Yoruba land. I don't know why you call yourself a leader in Yoruba land. You call yourself a senator in Yoruba land. You call yourself a rep in Yoruba land. You call yourself a Kabiyesi in Yoruba land. Elders in Yoruba land. Ambassador, minister, commissioner in Yoruba land. And you go against the freedom of Yoruba land. You are a bastard. Ẹ̀yin kaburuku yìí. Ẹ ti mọ̀ pé wọ́n lè rí ọmọ títí yín jí gbé pé ọmọ mẹ̀kúnnù náà máa jí gbé ẹni tí ò ní mo lọ bì kan lánàá àgbàlagbà ní bó ṣe ń fìdí ajá ló ń fìdí ara ẹ̀ mo ní ìsà oúnjẹ ajá lẹ́ ń jẹ yìí
ó ní bàbá ó ní kò lè ṣe mí nìkan kó tipẹ́ tí mo ti ń jẹ mo wá káwọ́ mọ́ rí pé God oúnjẹ ajá Yorùbá ti ń jẹ oúnjẹ ẹranko à ń jẹ oúnjẹ ajá inú yín dẹ̀ ń dùn ẹ wá ń kọ́ àwọn ọmọ títí yín sókè òkun ẹ ń lùlù bó bá lè wó kówó bí Fúlàní bá lè pamọ́ tán kó pamọ́ tán káyìn ṣáà ti máa make money gbogbo bíìlì tí bàbá wa Jàgàbá ti gbé lọ sí àòsì mélòó làwọn Fúlàní ti not approve they will never approve it because they know that this thing will not favor them ẹ̀yin ni kò kàn yín ohun tí ò bá ní favor ọmọ Yorùbá tó ń bá gbé síwájú yín tó bá ṣàti máa yọ owó sí àpò títí yín ọwọ́ kan báyìí lè máa gbé bẹ́rẹ̀ òsì lẹ̀ buwọ́lù I support the motion I support that bill that Alhaji Gurabala Gamala I support it àwọn senator wa àwọn rep wa lè kọ́kọ́ máa rí ọwọ́ wọn lókè it is because of money àwọn eléyìí bẹ́ẹ̀ bribe wọn anything they know that they will never support their people they will never wọ́n sọ fún yín pé they will teach the Yoruba how to play politics ọ̀dọ̀ wa lòṣèlú ti bẹ̀rẹ̀ àwọn kábíyèsí wa kì í ṣe àwọn kábíyèsí tì sí o àwọn kábíyèsí ìgbàanì tó tẹ̀lé ilẹ̀ Yorùbá dó tẹ bá gbọ́ ìlú kan ní ilẹ̀ Yorùbá wọ́n á ná ọmọ búre láàárẹ̀ ìkan ògbẹ́dọ̀jù kan àwọn ọlọ́rọ̀ ọmọ ọlálọ́mí ọ̀dọ̀ wa ni ló ti bẹ̀rẹ̀ what we call democracy today that is why Baba Fẹlá sọ pé animal won't dash me woman right it belong to us now wọ́n wá ń tíṣe yín náà pé they will teach the Yorùbá how to play politics ojú òde tí ẹ̀yin àgbààgbà wa ojú òde tí yín ṣó dìgbà tó bá ti gbogbo Yorùbá sí oko ìpanu tẹ́ ẹ̀wẹ̀ yín tẹ́ ẹ̀rẹ́ nìkan kan mọ́ ṣó dìgbà tí Fúlàní bá mú èèyàn wá láti Kánò wá jẹ gómìnà Lagos State ṣó dìgbà tó bá mú èèyàn wá láti Sókótó wá jẹ gómìnà Ọ̀yọ́ State kẹ́ tó mọ̀ pé ìgbẹ́ burúkú lẹ̀ ń yà sí ilẹ̀ Yorùbá lọ́wọ́ ní kẹ́ jáde síta but we need your support give the Yoruba support the Yoruba youth we are ready to fight for our freedom we are ready to reject the Fulanis bí àwọn ṣe ń support àwọn títí wọn tó jẹ́ pé ohun táwọn ọmọ wọn bá ṣe rò pé nígbà tí Gumi tí Buhari wà lórí oyè tí Gumi rìn káàkiri Gumi move with 4 policemen tó tún gbé mọ́tò fún àwọn yẹn ló máa wà wájú wá tún wà ní jíìpù lẹ́yìn where is Abba Kyari the notorious 419 policeman yahoo policeman ó rìn ó yan falala ní ilẹ̀ Sokoto ní ilẹ̀ Kaduna but tó bá jẹ́ Yorùbá ń bíbá ẹni àwọn gómìnà wa ti máa mú aláìgbọràn ní tọ́ọ̀gì ni torí owó tẹ́ fẹ́ gbà wọ́n ti sọ fún yín sí pé kẹ́ má retí president mọ́ presidency yẹ pé ẹ gbàgbé ẹ pé géèmù tán play the game tán play fún àwọn Ìgbò tí Ìgbò ò fi rí presidency mọ́ làwọn máa play fẹ́yìn náà kí ló dé tójú yín ò ṣí nínú Nàìjíríà if you say that you are represent the Yoruba race 99.1% of Yoruba say that we are tired of Nigeria we don't want Nigeria again ṣùgbọ́n nítorí pé wọ́n ti fowó ẹ̀ tà sí owó yẹn ló wá ranjú mọ́ ẹ̀yin lọ́wọ́ wọ́n ní bí èyí ti rí ọlọ́run rí bẹ́ẹ̀ òun ló mú babaláwo dípò ojoojúmọ́ ẹ wá gbọ́n tẹ́lẹ̀ ìwà sọ kẹ́ ẹ lè mọ̀ pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ mọ̀ọ́mọ̀ fẹ́ kó ìran Yorùbá sínú ìparun ni àtàwọn ọba tí lọ ń kí Buhari Buhari pé thank you for killing the Yoruba race under the umbrella of Baba wa Bola Ahmed Tinubu over 15,000 Yorubas náà ti pa ètò ríkà nìyẹn o the Boko Haram ìbọn tó wà lọ́wọ́ wọn imported ìbọn ni àwọn tó mọ̀ nípa ìwọ̀n ní AK-47 ẹyọ kan ó lé ní 1 million naira ta ló ń kó fún wọn ẹ wá gbọ́n tí ẹni lè sọ ẹ̀yin tẹ̀sí sọ pé Nigeria belong to us Nigeria wẹ̀ àjọ ní Nigeria ẹni ẹ máa tara yín jẹ 20,000 tán fún yín 200,000 tán gbàdé gbogbo àjọ pàdé báyìí náà nígbà tẹ́ bá ti náwó yín tán mo ṣe sọ fún kan lánàá mo ní ibi tẹ́ bá Yorùbá délé léyìí
Unto ye ka jogba Yoruba, you call yourself a Yorubas, and you go against the freedom of Yorubas. You don't know that you are a bastard. I don't mean to be rude. I don't want to be rude to anybody, and I don't want to disrespect anybody, and I don't want to insult anybody. What I'm saying is that is the real truth. The real truth, the real problem of Nigeria, are Northerners. Fulani. Fulani ni o. Hausa are the problem of Nigeria. They don't want our Nigerian progress. Chengbo. If they are not the one in power, then nobody can do it. It's only them that they can do it. Chengbo. If you say you deprive Igbo people from having what is supposed to be theirs, allow them to go for their Biafra. If you say Yoruba people are not competent, they cannot rule Nigeria, allow them to go. Then we, the Northerners, should just stay. Egbo, ṣé Yoruba ni ó wà competent? Ẹ̀yin àgbà Yorùbá náà lẹ sọ pé ẹrú kan ní mú ní bùgbà ẹrú. Ẹ̀gbọ́n tó sọ. Síbẹ̀síbẹ̀ ojú àwọn tó jẹ́ olórí Yorùbá bójú wọn ṣe ń ràn mọ́ Nàìjíríà rèé. Ohun tí Nàìjíríà dẹ̀ fi ń ṣoge, tán fi ń ṣagbára, it belongs to them. They are the owner. These people that they did not contribute to anything. Àwọn ló wá ń jẹ gàba lé wọn lórí. Inú wọn dẹ̀ ń dùn sí. Wọ́n ti ní ká máa retí president mọ́ o. Mi mọ̀ wọ́n ní àwọn fídíò kan náà tó wà níbẹ̀ pé òun ò méye billions of naira, bíyá billions of dollars ní tí bàbá wa Tinubu máa ná pé kó gbàgbé second time. It's not a shame. Torí pé ẹ̀yin bàbá wa ja ẹ̀yà akúmọ̀ mojú dídì. Ẹ mọ̀ ohun tó yẹ kẹ́ ẹ ṣe, ṣùgbọ́n torí pé ọ̀rẹ́ ti fọ́ yín lójú. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ṣáàjà máa gbáradì. A máa bọ́ nínú ìgbèkùn àwọn olórí ilẹ̀ Yorùbá. A máa bọ́ nínú ìgbèkùn àwọn Fúlàní. A máa bọ́ nínú ìgbèkùn Nàìjíríà. A máa bọ́ nínú ìgbèkùn ọmọ Ìgbò. A máa bọ́. A máa bọ́. Orúkọ ìbáwù kan pè wá. Let us be focused. We are the owner of the land. Ìran àwọn bàbá wa ò bá wọn jà lórí ilẹ̀ títí wọn. So wọn ò lè bá wa jà lórí ilẹ̀ títí wa kó succeed. No. No. Let us be prepared that one day we the Yoruba will need our freedom.